Only get up for me right now. Má jẹ́ n parọ́ fún mi. Ẹ̀rù ń bà mí o lórí wáyé tó bọ̀ lọ́nà yìí. Bí déètì ẹ ṣe súnmọ́ ṣọlá mi ṣe kìkì torí mi ò tí ì kàwé. Ìgbà tí mo dẹ̀ máa gbowó registration inú mi dùn torí mo rí gé exam ló dé lẹ́yìn sí àyà mi ń já o. Ẹni náà ni. Màámi, ṣùgbọ́n kí ló dé tí ẹ súre fún mi? Ṣé ẹ̀yin ò mọ̀ wípé àdúrà òbí ṣe pàtàkì lára ọmọ ni? Bí gbọ́dọ̀ fẹ́ lọ súre fún mi. Ẹ gbọ́dọ̀ súre fún mi. Kí ló dé? Kí nìdí gangan? Àbí mo ṣẹ̀yìn ni? Báńkọ́ tuntun kà ní. Kí ló tọ́jú yọ ní jìbìtì báyìí náà? Tó bá jẹ́ wípé the other way round ni wàá dúró sọ fún mi báyìí. Ọmọ bá mi lówó búrẹ́dì mi jọ. Ó ṣe ní lọ́wọ́ ó ṣe wá máa mú búrẹ́dì mi ṣòro. Ó jẹ́ kó yé mi pé mọ́mí ní cardiac problem tó ní ṣe pẹ̀lú heart because tó bá continue láti máa ṣiṣẹ́ agbára bí heart wọn lè fail at any time. So mọ́mí lè kú anytime. Mi sọ yẹn o. Kí ló ṣẹlẹ̀ lọ́tọ̀? Ń wọlé lọ. Ilé tí bàbá ẹ kọ́ àbí? Àbúrò sọ fún ẹ. Ẹ tiẹ̀ dúná. Àwọn ọmọ landlord, àwọn ọmọ tenant. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí ló dé tẹ́ ẹ dájú wa bẹ́yìn? Really? Wọ́n wá dá wa lágara. Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́. Ṣé kò mọ Ọlọ́run? Ìyàwó náà gba ọ̀la gbé ìfẹ́ là dí òkú gbé àbí. Rárá sáà. Kí ìṣe kò gbọ̀ pẹ̀pẹ̀ kò tẹ̀rọ rárá sàrà. Ẹ jọ̀ọ́ bàbá.